ìwọ tó dúró tó ní ta ló fẹ́ mú ẹ ó ní kò sẹ́ni tó mú ẹ pé ta lẹni tó tó bẹ́ẹ̀ láti mú ẹ ó ní kéèyàn gàdúrí sánmọ̀ kò lè mú ẹ ó ní béèyàn kúrú bí àràrá kò lè mú ẹ ó ní bí gbogbo àgbáyé bá pawọ́ pọ̀ ó ní wọn ò lè mú ẹ gbogbo tó bá wù ẹ ló lè ṣe àrà tó bá wù ẹ ló lè dá ta lẹni náà tó fẹ́ bẹ̀rù ta ló jẹ́ gbéná wojú ẹkùn ẹ kò sí oníbẹ̀rù kankan fún ẹ kò sẹ́ni tó gbà wípé eléyìí lè ṣí ẹ níbi eléyìí lè jù ẹ lọ pé ẹni tó jù ni lọ lè jù nínú ó dúró lórí ẹ ṣùgbọ́n tọ́lọ́hun kọ́ tọ́lọ́hun bá lóhun dé òun fẹ́ mú ẹ kò ní sọ̀kalẹ̀ èèyàn náà ló máa rán wá mú ẹ ṣe jẹ́jẹ́ dẹ́ẹ̀dẹ́ gbágbára sílẹ̀ gbà pé èèyàn wà níbi téèyàn wà ajúnilọ́ wà níbi tó ti ń ju nínú á gbàgbé wípé ìwọ nìkan kọ́ ló wà nílé ayé yìí o ṣe jẹ́jẹ́ ọlọ́run tásìkò bá tó a sọ fún ẹ wípé òun gan ju gbogbo wa lọ. tó ọ̀rọ̀ lè ti gbọ́ lẹ́nu ìyàwó òṣèré orí ìtàgé ètí àmọ́ orúkọ rẹ̀ sí Madam Sajẹ Hafsat Balogun bí iṣu ṣe kú bí ọ̀bẹ sì ṣe bẹ́ wípé kólúkálukú ká máa ṣe pẹ̀lẹ́ ká máa ṣe mẹ̀dọ̀ kò sí bó ṣe wù kó rí èèyàn kan ṣáà máa ṣèyàn ní káyé fọhùn sí gbogbo nǹkan tí ààyè bá ti sọ. Ẹ jọ̀wọ́ ẹ like ẹ share ẹ comment ẹ subscribe sórí YouTube channel wa tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ aago pupa ẹ̀gbẹ́ rẹ̀ kó bá lè ta yín lólobó ní ìgbà tí àwọn ìròyìn àjàǹbalẹ̀ mìíràn máa jáde. A ò ní rí jù báyìí lọ, ire o.